Adéyọmọ ni lórúkọ mi. Ẹ kú àsìkò yìí o. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kí gbogbo yín subscribe sí Sunday Akande TV. Àwọn orin ìmísí tí ó dẹ̀ ń ṣí ọkàn yẹn payá sí Ọlọ́run wà ńbẹ̀. Ogun ayé lè dé, ó gbàṣẹ lọ́wọ́ rẹ̀, nítorí èyí lọ pokùnso, Elédùwà ní òkè sí. Àwọn films tó ń kọ́ni lọ́gbọ́n, tó ń kọ́yàn ní òye ọ̀rọ̀ Ọlọ́run ó wà ńbẹ̀. If I may ask you, my dear, what are your prayer points? Just thanking God. Kábíyèsí, nígbà tí ọba tó rán mi níṣẹ́ tí ò yọjú láti gbà mí tó dẹ̀ jẹ́ ìdáǹdè mi ọwọ́ yín ló wà báyìí, tó jẹ́ ní kíkú àti ní yíyè mi ọwọ́ yín ló wà báyìí. Mo pinnu, mo sẹ́ olùgbàlà, mo sẹ́ olùgbàlà, mo di ti ọba ẹ̀rù òbodò. Mo sẹ́ olùgbàlà. Ọmọ àlè ni, ojúlówó ọmọ àlè ni, àṣẹ òtí ẹ̀dá ẹni tó ń fi wọn wà mọ́. Èmi àti ìyàwó mi ti fẹ́ gba ìwàásù ẹ̀gbọ́n, a ti fẹ́ gbọ̀rọ̀ ẹ̀gbọ́n. Àṣẹ onírọ́ ni ẹ́. Ìwọ ọkùnrin, àṣẹ ò dá Ọlọ́run rẹ mọ̀. Ṣé bí òun sọ láàrin èrò pé alágbára lẹni tó wá sọ̀rọ̀ nígbà, ó sì tún ní ó ní agbára gbogbo ṣàtàṣì nínú ìlú ìlọ. Kí ẹ sì máa wò ọ̀rọ̀ èyí ti wọ̀ mí létí tí mo fi lọ sọ fún bàbá mi lóṣù àti màmá bọ̀ ọ̀sán mọ́. Àti pé ẹnìkan tó sọ̀rọ̀ parágbára kan tó ju gbogbo òrìṣà lọ. Wo bí o ti já gbogbo àwọn àti ọ̀rọ̀ rẹ kún ra lulẹ̀. Nígbà tí Ọlọ́run rẹ kò dá ọ lójú, kí ló dé tó wá sọ̀rọ̀ títóbi rẹ̀ nínú ìlú ẹ̀rọ òbodò? Eku náà jẹsẹ̀ rẹ̀ láàyè, ìwà alákọ̀ọ́rí aláìníkànṣe. Ó mà ṣe o, pẹ̀lú gbogbo ìlàkàkà rẹ̀ àti ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń bá wa sọ. Ó wá já Ọlọ́run kulẹ̀ ní ìkóríta yìí, ó mà ṣe o. Ó mọ̀ lágbára o, ò bá ní sùúrù díẹ̀. Onísọkúsọ, ó sì wá tú gbogbo agboolé tán nílùú. Nítorí yẹ kó o ti ṣe tẹ́tẹ̀lẹ̀, kó o ti ṣe Ọlọ́run rẹ ká ti mẹ̀rẹ́ tẹ́lẹ̀ ọ̀sẹ̀ wá ṣe kí ni ọ̀sẹ̀ wá ṣe nísìnyí. Tó yẹ kó o ṣe gan lọ́sẹ̀ sí o. Mo ti ronú sí ọ̀rọ̀ rẹ, mo sì fojú sóòtùnkùn mo fi wò ó. Mo ti kíyèsí irú rẹ yìí, n ò nílò irú rẹ kó jẹ́wọ́ mi lálágbá. Torí mo ṣàkíyèsí inú ọ̀rọ̀ rẹ. Ẹyẹ tí ké lójò tí ilé ké lẹ́rùn, òun náà nírú rẹ. Àdánirú yín ẹ ṣekú bẹ́ẹ̀ ń ṣe yẹ. Bí ọ̀rọ̀ bá lé tó bá dójú ẹ̀ tán tí iná bá jó lórí kókó, bó o ṣe ṣe ọba tó rán ọ níṣẹ́ bẹ́ẹ̀ náà lọ́sẹ̀ èmi kíní yẹ̀rù òbodò àjà kókó nàkí. Torí náà ìdájọ́ mi rèé, ẹ̀yin ẹ̀ṣọ́ ọyẹ mú ẹ lọ bẹ́rí ẹ̀fọ́ sàlù. Àti bàbá mi. À ń sọ̀rọ̀ ilẹ̀ búburú ni, ilẹ̀ dídá àti ilẹ̀ wá. Gbà gbogbo lásán tógo rẹ̀, lójú dúró láti lè bẹ́ẹ̀. Olú, ó ti rán kọjá odò, ó ti kú. Wò ó bí ó ti fi iṣó kínkínní ba ìdí jẹ́. Wò ó bí ó ti jalè ìrora àgbélébù ní ìṣẹ́jú ìkẹyìn. Olú, wò ó bí ó ti jẹ́ kí ikú
àti ipò òkú kó rẹ ọ jẹ. Wò bí o ti jẹ́ kí àwọn ogun ọ̀run àpáàdì kí ó yayọ̀ ṣẹ́gun lórí rẹ̀. Ó mà ṣe o. Wò bí o ti jẹ́ kí ìyà, ìrora àti ikú mi lórí igi àgbélébù fún ẹ̀dá ènìyàn kí ó lọ lásán lórí rẹ̀. Wò bí o ti jẹ́ kí ìgbéyàwó ayé yìí kó mọ́ pàdánù ìgbéyàwó ayérayé. O sì fi ayé sọ ayérayé nù. Èéṣe tí o jẹ́ kí ìyàwó tí o pàdé láyé kó mọ́ pàdánù ìkíni káàbọ̀ tó yẹ kí gbogbo ọ̀run ó ṣe fún ọ lónìí. Olúwa, ẹ ṣàánú mi, ẹ má bínú, ìyà yìí pọ̀ ni. Ìyà yìí pọ̀, ìgbà tágbára ò gbé mọ́ ni mo fi fọgbọ́n ṣe. Ẹ ṣàánú mi. Bó ti wù kí ìdojúkọ rẹ kí ó pọ̀ tó, o kò wá kà wípé ẹni tó bá forí tì dópin òun ló gbàlà. O kò kà á bí a ti kọ́ nínú ìwé Lúùkù orí 14 ẹsẹ̀ 25 dé 26 tó wípé ẹnikẹ́ni tí yóò bá tọ̀ mí lẹ́yìn tí kò bá lè kọ ìyá àti bàbá rẹ̀ sílẹ̀, tí kò lè kọ arábìnrin rẹ̀ sílẹ̀, tí kò lè kọ arákùnrin rẹ̀ síbẹ̀ àti ẹ̀mí òun tìkára rẹ̀, kò lè ṣe ọmọlẹ́yìn mi. Àti pé ẹni tí kò bá lè ru àgbélébù rẹ̀ kí ó sì máa tọ̀ mí lẹ́yìn, òun ò lè ṣe ọmọlẹ́yìn mi. Mo dáràn, tèmi bà mí o. Gbogbo ẹni tí kò bá dé ibi àgbélébù kò lè délé sí mi, nítorí lẹ́yìn àgbélébù ni adé ògo wà, kì í ṣe ní iwájú rẹ̀ o. Olúmídé, òótọ́ ni ìbẹ̀rẹ̀ àti àárín rẹ̀ dára títí ó fi dé wákàtí ìkẹyìn, ṣùgbọ́n ó ti gba òpin láàyè láti pa ọ́ láyò ìrìn àjò ayérayé rẹ̀. Kí ó yé yín wípé ẹ̀ẹ́dẹ́ tí ẹ̀ ń gbájúmọ̀ yìí kì í ṣe bí à ń gbé lọ títì. Ẹ̀ẹ́dẹ́ tí ẹ kò kà sí yìí òun lè sì ń padà bọ̀ wá gbé. Mo sọ nǹkan lánàá o. Olúwa, ẹ ṣàánú, dáríjì mi, ẹ ṣàánú fún mi. Ó mà ṣe o. Àǹfààní kí ló wá jẹ́ kí o jèrè gbogbo ayé yìí kí o wá sọ ẹ̀mí rẹ nù? Báwo ni ò bá ti dùn tó kí o ti inú ìyà tí òun jẹbọ nítorí mi bọ́ sínú ògo ńlá èyí tí a pèsè sílẹ̀ fún ọ lónìí. Ẹ jọ̀ọ́, ẹ rántí gbogbo làálàá mi, ẹ rántí gbogbo ìyà tí mo jẹ àti bí mo ti jẹ́ olóòótọ́ láti ìgbà tí mo ti gbàgbọ́. Ẹ rántí ìtara mi sí iṣẹ́ ìyìn rere, ẹ rántí gbogbo ọkàn tí mo ti jèrè. Ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi. Rárá o, kò sáànú ní ọ̀run. Èyí ni òye gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sá eré ìje, tí ẹ̀ sì gbẹ́kẹ̀lé oore ọ̀fẹ́, tí ẹ kò sì ka ìkìlọ̀ kún, tí ìwé mímọ́ sọ fún yín wípé kò sí ìrònúpìwàdà nínú isà òkú níbi tí ẹ̀yin ń rè. Ìbànújẹ́ ẹ̀bẹ̀ ni wípé iṣẹ́ rẹ dé ọ̀run. Wò, adé rẹ rèé tó yẹ kí o dé. Ìyẹn túmọ̀ sí wípé ìwọ tó o fẹ́ dádé a ò rí ọ. Adé rèé, a ò rí aládé. Èyí túmọ̀ sí wípé adé yìí kò ní kan orí rẹ. Kò ní kan orí ẹni tó ṣiṣẹ́ adé, kò ní kan orí ìwọ tó ṣiṣẹ́ adé yìí tí a sì pèsè rẹ̀ sílẹ̀ fún. Olúwa, èmi ni mo ní adé náà, èmi aládé rẹ̀, èmi rẹ̀. Ẹ jọ̀ọ́, èmi ni mo ní adé náà, mo ṣiṣẹ́ fún, mo jìyà fún.
orí mi rẹ̀ ṣàánú mi. àti kọ́ wípé ẹ làkàkà kí ẹ bá ọ̀nà yìí á wọlé nítorí tóóró ni ọ̀nà náà tí ó lọ síbi ìyè àìnípẹ̀kun ṣùgbọ́n ó ti gba ọ̀nà gbòòrò ní ìkẹyìn torí náà ó kò yẹ láti wá sí ọ̀dọ̀ mi kúrò lọ́dọ̀ mi ìwọ aláfara ọmọ. irú ọ̀nà wo tún lè lé ìbáyìí alábàálẹ̀ wo tún lè lé ìbáyìí Jésù ṣàánú mi irú ìrù abanilẹ́rù wo lélẹ́yìí ta ni ọmọkùnrin tí wọ́n fìyà jẹ tí wọ́n tún ṣàánú fún yìí Olúwa ṣàánú mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi Olúwa ṣàánú. Omidan Ọlájùmọ̀kẹ́ ní àlejò mà. mo ń bọ̀. Ma, Daddy mi lè ṣe. Wow, that's lovely. So ẹ̀yin náà bí ọmọ olóríire yìí. In fact ẹ ọmọ bí o. ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ wá jókòó sá ayọ̀ bá mi. ó dàbẹ́ ni pé mo ti rí ojú ìrírí sà àti pé mo fẹ́ try láti rántí ibi tí mo ti rí ojú ìrírí tá a ti pàdé àbí. Daddy, Daddy, wá bínú ẹjọ́ tó ní Ọlọ́run. Daddy, ẹjọ́ tó ní Ọlọ́run. No. Daddy, wá bínú ẹjọ́ tó ní Ọlọ́run. Ẹjọ́, mo fi Kristi bẹ̀ yín jọ. Daddy, ẹjọ́, wọ́n ti wá ṣìrè sí Daddy. Daddy, Daddy, ọkùnrin gbọgbẹ́. Ẹ má bínú ẹjọ́ tó ní Ọlọ́run sá. Ìgbà ẹ̀mọ́ ni, ẹ má bínú sá, mo fi Kristi bẹ̀ yín. Ẹ jókòó yìí. Daddy, ẹ má bínú sí mi ẹjọ́ torí Ọlọ́run. Daddy, ọkàn mi gbọgbẹ́. Ẹ calm down ma, ẹ calm down ma. Ohun gbogbo ṣiṣẹ́ pọ̀ fún rere ni. Ẹ wo mà, náà tààtọ̀ mi ò bínú o. Fún ìyanu ìgbàlá yìí, ìṣẹ̀lẹ̀ ibi ṣẹlẹ̀. Torí ilé tó wà lẹ́ pósítà ìsọjí tí ẹ fi gbá mi ní etí. Ẹ̀mí Olúwa ló darí mi. Náà mọ̀ wípé ilẹ̀ pósítà mọ́ ògiri láyé labọ́lá pé yóò mú tó láti díẹ̀ rẹ̀ ní. Tó mọ̀ wípé nílùú yìí láyé labọ́lá kìí ṣe òdu ni wọ́n ṣe àìmọ̀ olóko. Iṣẹ́ wa rí láti tẹ́tí gbá mi létí. Olúwa ló jẹ́ kí n gbádùn pé kí n máa gbàdúrà fún ìgbàlá ọkùnrin lójoojúmọ́. Ẹ wo ẹbí ló ní ìmísí láti ní kí ẹ bá mi kó mú ẹ̀bùn wá lọ́jọ́ ìbí yín. Tó ń fẹ́ fi ìtumọ̀ tó rà gbélébùú yìí ní ìbápadì ńlá. Daddy, this is terrible and interesting. Bí ọmọ yìí ti jáde kú lọ́dọ̀ yìí mo ṣètò bá ti gbé tẹnugẹ́tì yìí kí ẹ bá máa rí tó dábọ̀ pé yóò bí nínú ọjọ́ náà. Daddy, but ẹ jọ mí lójú o pẹ̀lú gbogbo àdúrà nǹkan tí mo ṣe fún yín yẹn ẹ sì tún lè máa gbàdúrà fún mi. Tó bá jẹ́ pé àwọn míì ni wọ́n máa gbé mi ṣépè tàbí kán gégùn fún mi ni. Daddy, surprise mi o pé ẹ tún lè máa gbàdúrà fún mi pẹ̀lú àwọn ìwà ìwọ̀sí tí mo wò sí yẹn àìjọ mi lójú sà. Rárá o, a ò fi Kristi kọ́ mi bẹ́ẹ̀. Ìbéèrè sọ fún mi ní wípé ẹ máa súre ẹ má sì ṣe ṣépè gbogbo onígbàgbọ́ tó bá ń ṣépè àbí gégùn fún ènìyàn. Ìlú ò tí mọ Kristi bẹ́ẹ̀ sì ni ọmọ àlè irú wọn jẹ́ nínú ọgbọ̀n Kristi wọn kì í ṣọmọ ọkọ. Kódà
kódà wọn ò tí ì mọ̀ ọ́ lọ́rùn. dádì ìjìnlẹ̀ ní ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ó dẹ̀ jẹ́ ohun àṣírí tó ní agbára. ṣé wàá rí wá tí mo wá yòó pé wọ́n ní wípé ẹbí wọ́n sọ fún mi wípé òun fẹ́ fi lọ ìjìnlẹ̀ kan hàn yìí tó jinlẹ̀ dáadáa nípa ìjìyà tó wà níbi àgbélébù tó lọ sí ibi ìyè ayérayé. dádì ẹ wò ó òótọ́ lẹ sọ in fact ìran ẹni mo rí tán ní ọkàn mi pòrú bẹ́ẹ̀ ni àyà mi sì já tí mo fi tají tó fi sọ yí pé àlejò ń béèrè mi láì tẹ̀ mọ̀ pé ayọ̀bá mi ni ló ń béèrè mi. kí ni mo rí wípé mo rí ọmọkùnrin kan tí wọ́n fìyà jẹ nítorí ìrere tí wọ́n tún bẹ́ẹ̀ lórí àmọ́ tó bá mi nínú jẹ́ ń bẹ̀ dádì ni wípé wọn kò tún fún ọmọkùnrin ní àyè láti gbadé ògo lọ́run. dádì àná ọmọkùnrin náà ṣe mí ó bá mi nínú jẹ́ gidi. ẹ mọ̀ tó ṣẹlẹ̀ mọ́ tí lóyìn sọ fún yín wípé ìrìn àjò tẹ́ ẹ bẹ̀rẹ̀ yìí kí ìrìn àjò pẹ́ dé àti bọ́tà o ó jẹ́ ìrìn àjò tó ní ìdojúkọ àti ìfàyàrán téèyàn gbọ́dọ̀ fi àyà tì lábẹ́ bó ti rò kí ó rí láyé òyìnbó. nǹkan dé o dádì ṣùgbọ́n a máa ń gbọ́ wípé tí èèyàn bá ti fi ayé fún Jésù irú onítọ̀hún ò tún ní ìṣòro mọ́ rárá torí a gbọ́ wípé gbogbo agbára ló wà lọ́wọ́ Jésù láti tó ìṣòro àti ìdojúkọ ayé wa. ẹ wo àwọn ọmọ yìí bẹ́ẹ̀ dàtí bọ́tà ló máa ń sọ̀rọ̀ ẹ̀ àwọn apá sì ń sọ èyí ọmọ ìwé mímọ́ àti pé iṣẹ́ ara wọn ni wọ́n ń jẹ́. Is that so? Dáàdi ẹjọ́ mo fẹ́ kẹ́ tó rọ mi tàn mọ́lẹ̀ sí dáadáa ẹ bá mi tàn mọ́lẹ̀ sí dáadáa kó rẹ̀ kó lè bá yé mi. bẹ́ẹ̀ ni wípé ẹnikẹ́ni tí wàá gbé ìgbé ayé ìwà bí Kristi yóò fara da inú níbí ní ẹni tí wọ́n kéde yẹn rẹ̀ John Baptist ni irú ayé wo gan ló gbé. kò lè jẹun tí ayé ń jẹ bẹ́ẹ̀ sì ni kò lè mu ohun tí ayé ń mu kò sì lè wọ ohun tí ayé ń wọ̀. kábìlà wípé Jésù ló wá fún ara ẹ̀ lẹ́mìnì ló kọ́ àti pé nígbà tó wà láyé irú ayé wo ló gbé yóò ti jẹ́ ọba lórí gbogbo tó ẹ̀ẹ̀kan ṣe ló kún kẹ́tẹ́kẹ́tẹ́ ní ìrìn àjò ayé ìyókù ẹsẹ̀ ló fi ní káàkiri ẹ̀ẹ́dìkan fẹ́ tẹ̀lé ó sọ fẹ́ nìyẹn wípé kọ̀lọ̀kọ̀lọ̀ ní ìwò ológun Jésù ní ìtì ṣùgbọ́n oúnjẹ kò ní ibi àforílé ó gbé ìlú ayé alárìkiri torí ìgbàlọ́pọ̀ àwọn ènìyàn. sista ẹ gbé àgbélébù yín ẹ máa tẹ̀lé Kristi ẹ máa wo Jésù aláṣẹgbé ìgbàgbọ́ yín nìkan ẹ má ṣe ìgbàgbọ́ àǹkó. ìyá àti ọ̀tẹ̀ ìyá àti ọ̀tẹ̀ ìyá àti ọ̀tẹ̀ mélòó mo pè é ná. ẹ̀mẹ́ta mo pè é. mo ní kó o kìlọ̀ fún ọmọ rẹ dáadáa bó àwọn àwòrán ṣàṣàrò wọnú ilé mọ́ ó gba ayé ló ti mọ̀ pé Jùmọ̀kẹ́ ti mú ẹ̀sìn àjèjì wọlé mi olóyè ayé náà bọ́lá. ó lè mọ́rú olè tí mo jẹ nínú yìí ṣùgbọ́n tí máa ṣe fún yín ìdí máa ṣe fún yín ayé àpọ̀ ayé àlè. èmi náà ń bá a sọ kò bọ́ sí mi lẹ́nu ni ọwọ́ rẹ ti fẹ́ sún èyí náà ẹ ṣàánú mi. mo ti gbọ́ òun mo ti gbọ́ ṣe bó ìgbà sọ kò gbọ́ wá bọ̀ ìkòkò ní gbomi gbogbo ẹ̀yìn o ó tún gbà ṣọṣọ ìtì máa fojú ẹ̀ méjèèjì rí máa rò pé torí pé ojú omi kan sí orí. àkúkù bí sẹ̀ṣẹ́ ràdàrà èmi ìbá ti ní kó ṣe orí ẹ̀rí kékeré ní ojú mi máa rí rẹ́dẹ̀rẹ́dẹ́ yìí gbọ́ bí kú ló lóko bí tàkùté mi àwọn ọmọ bọ́ọ̀ bá bá lọ bá bà mí lójú jẹ́ èmi náà tẹ̀ lójú ọ̀lẹ̀.
ha ìwọ ọmọ yìí ọjọ́ wo ló wá di adití ọlọ́kọ̀ gan-an tí ọ̀rọ̀ kì í wọ̀ létí mọ́ báyìí. Màámi ọ̀rọ̀ mi ni ò yé yín. Màámi ayé tuntun ni mo ti bá ara mi, ayé tó dùn tí kò ní àfiwé. Ẹ wo ọjọ́ tí mo ti ní ìbápàdé pẹ̀lú ìyà àti ìrora orí àgbélébù ni mo ti mọ irú ìfẹ́ ńlá tó ní agbára tí Ọlọ́run ní sí gbogbo ẹ̀dá ènìyàn pátá nínú ayé. Màámi gbà Jésù wọnú ọkàn mi. Big mommy gbà Jésù wọnú ọkàn mi, ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ sì gba ọkàn mi kan. Gbà Jésù wọnú ọkàn mi. Àǹtí mi ẹ wọ̀ mí níran ni. Ọlájùmọ̀kẹ́ tọ́lọ́ wá ṣayé ẹ̀ báyìí ọ̀rọ̀ àtọ́jú sú mi gan ni o. ṣé tí àìmọ́yán ni àbí tá ìdùn ọbẹ̀ ṣé nílé bàbá ẹ lọ́wọ́ màmá ẹ ó béèrè kankan wọn ò fún ẹ ò rẹ̀ lè dọ́dọ̀ mi ṣé ti pé kò sí ni or whatever tí ẹ ní sùúrù náà ọkùnrin tá à ń sọ pẹ̀ yìí ṣé fámìlì wa ni ṣó fámìlì wa ni àbí kí ni ìtumọ̀ gbogbo eléyìí. Big mommy mo ti ní Jésù lọ́rẹ̀ẹ́ ojú ń gbogbo fún mi, oníkan lárẹwà tí ọkàn mi fẹ́, òun nítọ́nà ìpàdó ìràwọ̀ òwúrọ̀, oníkan lárẹwà tí ọkàn mi fẹ́, olùtùnú mi ló jẹ́ ní gbogbo wàhálà, oníkìkànìyàn mi lóhun lórí. Mami òun nítọ́nà ìpàdó ìràwọ̀ òwúrọ̀, òun nìkan lárẹwà tí ọkàn mi fẹ́. Ṣé áńgẹ́lì ìjọ ní Éfésù kọ̀wé nǹkan wọ̀nyí ní ẹni tí ó mú rà? Ìwọ olúgbì mo kìlọ̀ fún ẹgbẹ́ mi ò fẹ́ ìwé olúgbì nínú ilé mi. Ó takò olóòrùn gbọ́. Ipò ọba tí mo ń lo ìfẹ́ bọ́ lọ́wọ́ mi o. Ó ti fẹ́ bọ́ lọ́wọ́ mi báyìí. Wo ohun tí màá fi ojú ẹ̀ rí. Ara ẹ̀ máa kọ́. Dáadé kò dá o. For the first time ẹ pè mí lọ́mọ burúkú. Ìgbóná wèrè ló kọlu ẹ̀. Bẹ́ẹ̀ni tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé ẹgbẹ́ ló gbé mo bá ṣe ni àbí ṣé ẹgbẹ́ ló gbé mo bá ṣe ni. Dáadé gbọ́ mi létí. Èmi àwọn ilé ayé la bọ́lá. Abẹ́màgbọ́ ó tún gbé ara ẹ̀ ní àròlé ayélabọ́lá. Àròlé ayélabọ́lá kọ̀ àròkọ ayélabọ́lá nù. Ọjọ́ méje péré nínú fún ẹ. Wàá mú kan nínú èmi àti ojú mi bá fẹ́. Àbí bàbá orí burúkú tó lórí lójú àlá. Wàá mú kan nínú àwọn méjèèjì. Mi ò lẹ̀ bẹ́ẹ̀ ṣe léré rárá o. Mi ò bẹ́ẹ̀ mú léré o. Torí pé èyí tí ajá fi ń bọ́ ọmọ ìṣeré olóòrò bí mu jẹun àti pé lẹ́yìn ọjọ́ méje yẹn tí mo bá tún rí ìwé burúkú yìí lọ́wọ́ rẹ̀ ìgbà yẹn jáde wà lọ́wọ́ pé ìdí ni bá gbé ọ̀pọ̀ yẹn kì í sún òrò máa fi ojú ẹ̀ hàn ẹ̀ mọ̀ ọmọ àlè jáde ẹ̀rọ̀kọ̀ burúkú yìí. Dáadé gbẹ́ mi náà. Ẹ mọ̀ kí gbogbo ìjókòó. Olórí ẹbí àti ẹ̀yin àna mi. Ìdí pàtàkì tí mo fi pè yín lẹ́yìn. Wọ́n ní arú fún ni ká tó dání. Àgbà jákàdí ni. Mo pè yín láti ṣe ẹlẹ́rìí láàárín èmi àti Jùmọ̀kẹ́. Ìdí tí mo fi pè yín nìyẹn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ajá kì í ro kó ṣọ́ ojúlé méjì. Gbogbo tí mo ní pátápátá bí Jùmọ̀kẹ́ ti jẹ́ ọmọbìnrin ni mo fi jíǹkì rẹ̀ tí mo sì fi fẹ́. Àmọ́ lẹ́nu bí oṣù bíi méjì yìí ni ó bá sọ fún mi pé òun tún pàdé bàbá kan lójú ìran. Olóhùn fẹ́ràn bàbá ẹ̀ ju èmi olóyè Ayélabọ́lá lọ. Ìdí tí mo fi pè yín gangan nìyẹn o. Ìwé ogún mi àti pátákó igi tó ṣe èèyàn ní bàbá ó mú kan nínú méjèèjì. Tó bá yẹ pé ìwé ogún mi ló yàn á túmọ̀ sí pé ó sì fẹ́ mi á sì máa bá mi gbé
a máa ṣe ìfẹ́ inú mi ohun tí mo bá fẹ́ lọ́wọ́ wa ṣe ṣùgbọ́n tó bá yan pátákó igi tó ń mú ní bàbá tuntun yìí. àìgbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ bí mọ́tò lè tẹ̀lé. èèmọ̀dé. nígbà tí ìṣọmọ rẹ ṣọmọ máa ní bàbá méjì ni. lára. ní ìwà láàyè mi gẹ́gẹ́ bí olórí ẹbí yìí èèmọ̀ kan ò ní wọnú ẹbí wa. gbọ́dọ̀ ọ̀kẹ́ kí ló rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ bọ́tà jọ bọ́tà jẹ́ gbọ́. ọ̀rọ̀ ní ẹ̀sọ́ ọmọ onílẹ̀ lọ́la ọmọ òjò pa ọmọ ọkọ̀ yá lọ́la dánú mi. mi ò gbọ́ fún bàbá mi náà bàbá kan ṣoṣo ò gbọ́ mi. má jẹ́ yẹ́ ló jẹ mí gbé nílẹ̀ yìí làbọ́lá ṣáná tèmi ní kò rò ó dákú. ó tó olùdó ẹkú tó sùn ó tó. tí ò lè gbé wọ́ olólàdánù bẹ̀. dánú mi. wọ́n ẹ̀ sì lọ́mọdé ọlọ́dẹ bẹ̀. mọ́mọ́ ti lè dánú mọ́ bẹ́ẹ̀. wọ́n gbé ilé yẹn síbi ẹkú sọ. fílẹ̀ jágbọ́ tẹ́lú ẹ̀ jágbọ́ tó fẹ́ wí. má jẹ́ yá yóò jẹ mí gbé nílẹ̀ ilẹ̀ bọ́lá torí ọ̀nà. mo kí gbogbo ìjókòó yìí o mo kí ìyá mi Àbẹ̀ní òkì abiyamọ nígbà gbogbo ọjọ́ jíjí ọ̀kẹ́rẹ́ ọjọ́ ìrìnjì ọ̀kẹ́rẹ́ ìyá mi Àbẹ̀ní ọjọ́ ọ̀kẹ́rẹ́ débi sùn lọ́pọ̀ mo fẹ́ràn yín gan mi ò sì jẹ́ kó ọ̀rọ̀ yìí dànù. Ọlájúmọ̀kẹ́ ṣàánú mi jọ̀ọ́ tí ẹ̀rọ tí ìyà tí mo jẹ lórí rẹ̀. wọ́n nǹkan tí ojú mi rí kí n tó rí ìwọ nìkan ṣoṣo bí ṣàánú mi. bàbá mi Àrẹ̀mú ọmọ Ayélabọ́lá ọmọ olówó Fújà ọmọ Akétì Olúmere ọmọ Erégbógun Ìbọdẹ bàbá tó ṣọ̀wọ́ láàrin àwọn abiyamọ mo nífẹ̀ẹ́ yín gidi gan mo dẹ̀ mọ ìrìfẹ́ látẹ̀yìn sí mi ò jẹ́ fi bí san gbóre tẹ́ ẹ ṣe fún mi ọ̀pọ̀ ọkùnrin ni ọ̀ka ọmọbìnrin kù ṣùgbọ́n kì í ṣe ti Àrẹ̀mú Ayélabọ́lá bàbá mi ikọ̀ ọmọ olókùn ọ̀la ọmọ olókùn tó sọ̀yọ̀ elérò ṣe bí arọ́jú gbogbo akú la mọ̀ tí wọ́n ń pè ní olókùn ẹ̀ṣẹ̀ bí mo ti jí ọmọ kan ṣoṣo lọ́wọ́ bàbá mi tó tí mo sì tún jí ọmọ obìnrin síbẹ̀ Àrẹ̀mú Ayélabọ́lá bàbá mi kò fi ọ̀rọ̀ mi ṣeré bàbá mi wọn kò jẹ́ rí yín fín ó sì ní kò jẹ́ kóró sí i lẹ́nu. kí ló dé nígbà tó mọ̀ bẹ́ẹ̀ kí ló dé tó fi bà mí nínú jẹ́ ẹ máa ń béèrè lọ́wọ́ ẹ̀ tó fi ń bà mí nínú jẹ́ tó ò ṣe orí mo fẹ́ tó dẹ́ wọ́n pé mo fẹ́ràn ẹ béèrè lọ́wọ́ ẹ̀ kí ló dé tó ń bà mí nínú jẹ́. ọmọdé ò sì mẹ́gbẹ́ ilé ẹ̀kọ́ jọ́ mọ́ bá lọ. ohun tí mo fẹ́ ni wípé mo kàn nínú méjì tí mo sọ yìí ojú bẹ́ẹ̀ lọ. mo ti gbẹ̀rí rẹ jẹ́ ọmọ akínyọ́ ọmọ àjàlàpọ̀ kì í yà ọmọ tí ẹ̀yà bá bí
ẹ̀yà ní ọjọ́. èyí ni ìpinnu mi. mo gbójúbọ ọlá nílé bẹ́ẹ̀ sì ni kò tó ìyàwó láyé mi. akẹ́bàjì ọmọ ni mí tó mọ ipò àti àṣẹ. kò sí orílẹ̀-èdè tí mi ò tí ì dé láyé nípasẹ̀ ọ̀rọ̀ àti ìbùkún Ayélabọ́lá bàbá mi. ṣùgbọ́n àkíyèsí tí mo ṣe ni pé kí bàbá mi tó kú tó ti fi kọ orúkọ mi sínú ìwé ogún ìní ẹ̀ pé nígbà tó ń bá kú kí n lè jogún ìní òun ní ètò túmọ̀ sí wípé bàbá mi tó kọ orúkọ mi sínú ìwé àkọsílẹ̀ ogún èyí ó ti mọ̀ pé òun ò lè lò ó pẹ́ títí. ọwọ́ òun èmi náà tí wọ́n fi ogún ìsílẹ̀ fún n kò lè lò ó pẹ́ títí. bó pẹ́ bóyá ní ọjọ́ kan wàá fi sílẹ̀ fún ẹlòmíì. Jésù wípé ní ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà níbẹ̀. nítorí ìdí èyí mo kọ ogún Ayélabọ́lá bàbá mi. ọmọ ìbá ọlọ́dúnmọ̀ ogún ayérayé ọmọ ìbá tèmi jẹ́. mo pinnu láti gbé àgbélébùú mi láti tọ̀ Jésù lẹ́yìn fún ìtókùnrin àjò ayé mi. mo pinnu bíi tí mo ṣe láti lọ bá àwọn jẹ̀ríkú Jésù jìyà ju kí n jẹ adùn ayé yìí kí n wá sọ adùn ayé láyé nù lọ. èyí ni ìpinnu mi. ohun tí mo fẹ́ gbọ́ ni mo ti gbọ́ yìí. ẹ gbọ́ láti òní lọ èmi olóyè Ayélabọ́lá mo kọ́ ìwọ láti. ẹgbẹ́ wọ́n ti fẹ́ jáde lónìí mi ò tún gbọ́dọ̀ fi ojú mi méjèèjì kan bí mo bá kú bí Jùmọ̀kẹ́ bá wá sílẹ̀ ilẹ̀ ayé máa yọ ṣubú. ẹjọ́ jáde ẹjọ́ jáde wọ́n ti yọ lọ́dọ̀ ẹgbẹ́ ìdí síbẹ̀ lọ ẹjọ́ jáde ẹjọ́ jáde Jùmọ̀kẹ́. Jáde. Mami, má lọ bí ọ̀dà wọ̀. Mami, ọ̀dà wọ̀. Ojú wọ̀. Ṣáàtú mi má lọ bí ọ̀dà máa bọ̀. Ọlájúmọ̀kẹ́. Ṣáàtú mi máa bọ̀. Wọ́n fọ̀ mí nìkan sílẹ̀ fún mi. Ṣáàtú mi. Ọlọ́run fún jọ ọkọ̀ mi máa bọ̀ ọ̀rọ̀ kí ẹ̀sìn máa bọ̀. Ilé máa bọ̀. Ẹjọ́ jáde fún mi. Ọ̀tọ̀ ṣe ọ̀tẹ̀ mi èèmọ̀. Jésù ló gbogbo fún mi. Gbogbo ṣe. Ọkọ̀ mi máa bọ̀ ọ̀rọ̀ ní ẹ̀sìn máa bọ̀. Ìrò gbogbo mi. Síbẹ̀ ọ̀lọ́rọ̀ ni mo ṣe. Láti Jùmọ̀kẹ́. Jùmọ̀kẹ́ ọdún mi wọ ìjọ Ayélabọ́lá ẹni olóyè Ayélabọ́lá jáde àwọn ọjọ́ jáde Ayélabọ́lá àwọn ọjọ́ jáde.
ṣe o. Òkú ìforítì, òkú ìfàyàrán, òkú àìsẹ́ ìgbàgbọ́. Bí mo ti máa ń dìde láti kí àwọn ajẹ́rìí ikú káàbọ̀ sínú àgbàlá mi lọ́rùn yìí. Mo ti dé láti kí Stéfánù káàbọ̀ lọ́jọ́ ìsọlúpàá nìyí. Òkú ìrìn. Lótìtọ́ ni àgbélébùú jẹ́ igi oró àti igi ìyà. Lótìtọ́ ni àwọn ìdojúkọ ó ń bẹ níwájú àgbélébùú, ṣùgbọ́n ẹni tí kò bá gbìyànjú láti tọ́ ọ wò tàbí ní ìpín nínú ìrora àgbélébùú, ó lè má tọ́wò nínú adùn ayérayé. Nítorí lẹ́yìn àgbélébùú ni adé ògo wà, ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá náà ní ìyà orí àgbélébùú àti ìrúbọ ńlá tí Ọlọ́run ṣe fún ìran ènìyàn kò ní lè wọ Párádísì, ilé ológo lẹ́yìn ayé. Gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ jogún ayé, tí ẹ sá fún ìdojúkọ àti ìyà orí àgbélébùú, ogún òfo lẹ fẹ́ jẹ ẹ̀. Nítorí àgbélébùú àti ìrúbọ ńlá pẹ̀lú ẹ̀jẹ̀ tó ń ṣàn níbẹ̀ ní ìrètí kan ṣoṣo tí ènìyàn ní. Àgbélébùú. Jùmọ̀kẹ́, wo bàbá rẹ nínú ìyà ayérayé, bí yóò ti máa jìyà ẹ́ nìyẹn títí àìlópin, nítorí kò náání ìrúbọ tí Ọlọ́run fi ra ìran ènìyàn padà. Jùmọ̀kẹ́, níwọ̀n ìgbà tí o ti kọ ayé àti ọrọ̀ rẹ̀ sílẹ̀, tí o sì gbé àgbélébùú rẹ láti máa tọ̀ mí lẹ́yìn, adé ògo tọ́ sí ọ. At last, mo make it. Jésù ṣe o. Wá wo ẹ̀dá àti irú ọmọ rẹ̀ tí mo gba ikú wọn kú. Wo ìran Ádámù, ohun tí wọ́n fi sán. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi, kànnàkànnà pàgọ́ láyà tí Ọlọ́run tóbi. Ọlọ́run tóbi, Ọlọ́run tóbi ooo, yé Ọlọ́run tóbi, kànnàkànnà pàgọ́ láyà tí Ọlọ́run tóbi. Ìwọ lọ́pẹ́ tọ́ sí Ọlọ́run wa, ìwọ lọ́pẹ́ tọ́ sí Ọlọ́run wa o, ọba tó fòpè dààmú ọlọ́gbọ́n. Ìwọ lọ́pẹ́ tọ́ sí Ọlọ́run wa. Ibi abádẹ́rẹ́ o, ìrora àgbélébùú, ìrora àgbélébùú. Ìyà orí àgbélébùú, gbìyànjú làkàkà lórí ẹ, má jẹ́ ó já sí asán o. Ọ̀nà ìgbàlà mi ò sí mọ́ fún ìràpadà ènìyàn lẹ́yìn
ìrúbọ àgbélébù. Ará àtọ̀rẹ́ ẹnikẹ́ni nínú ayé ènìyàn kí ènìyàn tí bá mọ ìyà orí àgbélébù lójú yóò sọkún ayérayé, yóò sọkún ìkẹyìn ayé, yóò sọkún níbodè ọ̀run. Àti bí ọ̀run ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ o, ẹgbẹ̀rún ẹ̀sìn ò ní mú ẹwọ ìjọba ọ̀run. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ sà. Kò sí orúkọ mi làbí ọ̀run fún ìgbàlà lórúkọ Jésù lọ. Ìràpadà ènìyàn láti mẹ́kì ọ̀run ibìkan tó wà nìyẹn o. Tó o bá ti ìgbà kó lọ gbà sí ìyà tó wòye apẹ́rẹ́ bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ apẹ́rẹ́ láṣẹ lówó yẹn. Wọ́n bí lónìí máa gí ìmọ̀ lórí Jésù, òun nìkan ní ọ̀nà ìgbàlà, òun nìkan ní ọ̀nà. Máa gí ìmọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ni wípé tọ́wọ́ kò sì rí pé ẹni Olúwa má jẹ́ kí òjì ẹ̀sìn bú ẹ lójú láì bá di àtúnbí láì bá ní àgbélébù àti yabẹ̀ kò sáyì ní ọ̀run. Ará àtọ̀rẹ́ kò sí tó lẹ́nu ayé o, àlejò ní ọ̀nù ayé àti pò òkìlọ́ sí ọjọ́ kú ni kálukọ́ kúlẹ̀ ní ìsìnkú wá dí ọ̀nù kó sọ pé ìgbàlá ẹ̀rẹ̀ kò rí kò sí kí ni wàá ti ṣe. Ìrọ̀dúnkú wàdà ò sí ní sá òkú nbí tó ń lọ, kò sáànú lọ́rùn o, nǹkan pè ní àánú kò sí lọ́rùn. Bẹ́ẹ̀ bá ti kú ẹgbẹ̀rún sàárà ọ̀run òkú àdúrà ọ̀run òkú. Ayé ń bí ní kò ti gbìyànjú bí Ọlọ́run ìbálàjà wà níbi àgbélébù lẹ́ni bó ti wọ́yì jẹ́ kí ọkùnrin ṣí. Ṣé orí Jésù is a practical God, ọba tá a pè táà rí ni ìrírí ẹ̀ kò bù àtọ́ torí pọ̀ tí súnmọ́ ni. Wò ó súnmọ́ tòsí ohun tó wò ìkúnlẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ sí ìyàwó àgbélébù lórí ẹ price orí ẹ nìyẹn Jésù san. Wọ́n á fi ìlì ẹ̀ fi bẹ̀bẹ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kò kọ́lẹ̀ kò tó fi látòní lọ Jésù jẹ́ eré ẹ kó di olùgbàlà mi tó tún ọ̀sẹ̀ kan wà á rí àmì pé ń tòótọ́ òun ni Olúwa. Ará àtọ̀rẹ́ ọ̀nà ìgbàlà nìyẹn sí ọ̀run máa wò lásán o lórúkọ Jésù àwọn oníjẹ̀bi. Àkọ́kọ́ orú ẹ̀ ní sinimá nì pé sinimá ta ná mílíọ̀nù sí táwọn pè ní ọ̀fẹ́ káàkiri fíìmù yẹ ọ̀fẹ́ ni o kì í ṣe títà o, ẹni bá ta àríjẹgbò àríwàlà kì í ṣe títà ọ̀fẹ́ káàkiri ni. Ní ìsìn ẹ̀yin ará nu Olúwa àmì sọ́pọ́ọ̀tì yín àwọn tí wọ́n pò ó káàtó orí pò ojú rí àkóníbàrà àdánwò ṣùgbọ́n àdúgbò pé síbẹ̀síbẹ̀ Jésù jẹ́ Olúwa. Ní báyìí afẹ́ fi káàkiri ayé afẹ́ ṣe sí èdè Gẹ̀ẹ́sì, èdè Haúsá, èdè Ìgbò, fẹ́ ṣe sí èdè Ègùn, èdè French, Portuguese, Spanish àti káàkiri èdè mìíràn túmọ̀ kí wọ́n lè máa wò fún òdìpọ̀dà Jésù ní Olúwa. Sọ afẹ́ sọpọ́ọ̀tì yín ẹ̀yin ilé iṣẹ́ ẹ̀yin ìjọ Ọlọ́run ọ̀gá ògo ẹ̀yin ará nu Kristi tẹ́ mọ̀ nípa tí ẹ fẹ́ràn ìjèrè ọkàn ẹ kàn sí wa. Nínú ìrìn àjò mi bẹ́ẹ̀ ni mo ń kọrin, mo ń tọ́ka sí Káfárì tíbi ẹ̀jẹ̀ náà. Ìdánwò lè dé dídùn lọ́tà ń gbé dìde. Jésù ló tọ́ mi lọ, ìṣẹ́gun dájú. Àmọ̀fẹ́ rí Jésù kí máa wojú rẹ̀, kí máa kárí títí nípa oore rẹ̀. Nílùú ògo ni kí n gbóhùn sókè pé mo bọ́ ìjà tán mo dé ilé mi. Pé mo bọ́ ìjà tán mo dé ilé mi. Pé mo bọ́ ìjà tán mo dé ilé mi. Pé mo bọ́ ìjà tán mo dé ilé mi. Pé mo bọ́ ìjà tán mo dé ilé mi. Pé mo bọ́ ìjà tán mo dé ilé mi.